Iṣẹ́ kan mo fẹ́ kọ́ wa lónìí ó jẹ́ iṣẹ́ ìmùlẹ̀ aṣínà. Mo ti sọ́rí sórí YouTube channel wa. Wọ́n tẹ́ kẹ́yìn tẹ́ wà lórí Facebook náà kẹ́yìn náà jẹ àǹfààní iṣẹ́ yìí. Ìmùlẹ̀ kì í ṣe pé a fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn àgbà o. Ṣùgbọ́n àwọn àgbà ọlọ́gbà àwọn Ọlọ́run kó ilé ayé lọ́wọ́. Àwọn náà máa ń tilẹ̀kùn orí, àwọn náà máa ń ṣí. Àtìmí àti ayé ò ní dínà orí mọ́ wa. Ṣẹ́ni iṣẹ́ yìí ó dájú dáadáa o. Ṣùgbọ́n ó léèwọ̀ o. Ìwọ tó wà bẹ́ẹ̀ ni pé tá a bá lo iṣẹ́ yìí lọ́wọ́ a gbọ́dọ̀ bá obìnrin ní àjọṣepọ̀. Yìí ṣe pé nǹkan kan ṣe wá o. Ṣùgbọ́n oore tó yẹ kí a rí obìnrin yẹn ò ní òrí oore yẹn. Ìmùlẹ̀ aṣínà tó gbójúgbóyà dáadáa ni. Lórí YouTube àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n give testimony rẹpẹtẹ. Kódà wọ́n ní bíbí tí mi ròyìn iṣẹ́ yìí dé òṣìṣẹ́ kọjá bẹ́ẹ̀. Bí a ṣe ń ṣe iṣẹ́ yìí bá mi lọ wá ẹyẹ ẹ̀gà takọtabo náà tó ní wọ́n ń pè ní ẹ̀gà àtẹ̀gà ìkan náà ni ó máa wá jẹ́ takọtabo méjì akọ àtabo odidi atare méjì àti àdó mẹ́ta ẹyẹ ẹ̀gà méjì odidi atare méjì àdó mẹ́ta. Báwo la ṣe ń ṣiṣẹ́ yìí ẹ dákun mo bẹ̀ yín ẹ ní ṣe àṣedànù. Ẹ share ètò yìí ẹ like ẹ comment ẹ subscribe sórí YouTube channel wa. Ọwọ́ tẹ́ fi ń tẹ share ọwọ́ tẹ́ fi ń tẹ like ẹ ní tọwọ́ yín gbé ọmọ sí. Bá mi mú ẹyẹ ẹ̀gà takọtabo á mú ẹ̀hún ẹyọ kan nínú ẹ̀ á fi sínú ìsasùn pẹ̀lú àdó àtòdìdí atare kan á fi sínú ẹ̀ á wá jó tó bá ti wá jó tó ti di èédú ẹ jẹ́ kí a lọ̀ kó kúnná dáadáa. Á rọ ẹbu tá a lọ̀ yìí á rọ sínú àdó ẹlẹ́ẹ̀kejì ẹ̀pá ti jó a ti lọ̀ ó ti kúnná dáadáa. Bá ti wá lọ̀ tó ti kúnná á wá rọ sínú àdó. Bá ti wá rọ sínú àdó ẹyẹ ẹ̀gà òun àti odidi atare kan là á jó o. Bá ti wá jó tán á rọ sínú àdó. Á wá jó àdó yẹn papọ̀ mọ́ ẹyẹ ẹ̀gà ẹlẹ́ẹ̀kejì á fi sí lẹ́gbẹ̀ẹ́. Á fi odidi atare kan ṣe jẹ́ kí a jó ká lọ̀ kó kúnná. Tó bá ti kúnná á wá rọ sínú àdó ẹlẹ́ẹ̀kẹta. Tó bá ti wá rọ sínú àdó ẹlẹ́ẹ̀kẹta ó ní gbólóhùn o. Alẹ́ tí a bá fẹ́ sùn ó ní a máa lo iṣẹ́ yìí á bu díẹ̀ sí ẹwọ́ òsì wa á máa yà sílẹ̀ mẹ́ta díẹ̀díẹ̀ la máa lò ó títí tá a fi lo iṣẹ́ yìí tán. Ṣùgbọ́n tá a bá ń lo iṣẹ́ yìí lọ́wọ́ ẹ má jẹ́ ká súnmọ́ obìnrin o. Láì jẹ́ pé obìnrin náà ló ń lò kó má súnmọ́ ọkùnrin. Á wá bu díẹ̀ sọ́wọ́ á wá ní àdógbàdómì 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 àdó yíwọnú àdó àdó yíwọnú àdó àdó yíwọnú àdó ẹyẹ yíwọnú ẹyẹ ẹyẹ yíwọnú ẹyẹ ẹyẹ yíwọnú ẹyẹ. Mo yíwọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí o. Ẹ jẹ́ kí n rí ná ẹ jẹ́ kí n rí lò ẹ jẹ́ kí n rí jẹ́ kí n rí mu. Á sì àdúrà tó bá wù wá sí i. Àdógbàdómì 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 àdó yíwọnú àdó àdó yíwọnú àdó àdó yíwọnú àdó ẹyẹ yíwọnú ẹyẹ ẹyẹ yíwọnú ẹyẹ ẹyẹ yíwọnú ẹyẹ. Mo yíwọnú ẹ̀yin ìyá mi òṣòròǹgà lónìí. Ẹ jẹ́ kí n rí bá ti ṣe ẹ jẹ́ kí n rọ́nà gbégbà kọ́nà kó ṣí fún mi kọ́nà kó là fún mi. Gbogbo tí mo bá ń dáwọ́lé báyìí kó máa yọrí sí ire ni. Á ṣàdúrà tó wù wá sí i. Tá bá ti wá ṣe báyẹn tán á wá da oyin ògidì á dà sí àtẹ́lẹwọ́ wa pẹ̀lú ẹ̀bù yìí níwọ̀nba ni o. Ẹ jẹ́ ká fọwọ́ rò papọ̀ ẹ jẹ́ kí a la ní àtẹ́lẹwọ́ òsì wa. Tá bá ti la ẹ jẹ́ kí a sùn á lọ́bi kankan mọ́ o á sùn bẹ́ẹ̀ ni. Á máa lo iṣẹ́ yìí ní ojoojúmọ́ lálalẹ́. A gbọ́dọ̀ fi ijọ́ kan sílẹ̀ láì lò ó. Ojoojúmọ́ la máa lo iṣẹ́ yìí. Ó dájú o àmọ́ Elédùmarè dájú jùlọ o. Ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa lọ́lọ́kan òjọ̀kan a ní àgbo alẹ́ a ní àgbo jẹ̀dí a ní àwọn ọṣẹ lóríṣiríṣi. Ẹ pè mí sí nọ́mbà 08039336675 tàbí 08053133142. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide.